ìmáàmù tí ò gbọ́rọ̀ sọ́ba lẹ́nu ìsìn gbọ́rọ̀ sáwọn olówó òlú lẹ́nu ọba ní má tíráàbù ó sì tíráàbù olówó ń gbé ọgbọ̀rọ̀ tíráàbù ó sì jókòó ṣe gbé wọn tí kọ̀ọ̀tún rẹ̀ nu ṣe mo ti ń dà gbogbo mọ̀ sọ́ba yìí ẹnìkan ní òdìdí tó lóun lówó lọ́wọ́ òun ó bá débi tó òun fi tán ọmọ ògbómọ̀ sọ náà láwọn tí wọ́n ń darí ọkùnrin tẹ́gbẹ̀tọ́ láti inú sáyé àwọn tí wọ́n ń náwó lẹ́yìn rẹ̀ nì láti rẹ̀ nìkan náà pè ní Aláàjì Mọ̀nsúrù Èjìdé tí wọ́n ń náwó lọ́tún lósì nì wọ́n fẹ́ kọ̀ntrol ló Ògbómọ̀ṣọ́ ni ẹ̀gbọ́n mọ́ wa ẹmọ mi kí olówó fẹ́ kọ̀ntrol pé màá mọ̀ kọ̀ntrol ọba màá mọ̀ kọ̀ntrol ìmáàmù wọ́n wá gbà tó wá yan ìmáàmù náà pẹ̀lú èrú wọ́n wá tún kọ̀ntrol rẹ̀ bàbá ìmáàmù Abíwòlá àwọn èso lówó ṣùgbọ́n alápẹ̀lẹ̀ ni wọ́n ìmáàmù Abíwòlá ìmáàmù tìlú Ògbómọ̀ṣọ́ ni alápẹ̀lẹ̀ ni wọ́n ipò tí wọ́n sì wá ní wọn àkéso owó lèmi mi sọ pé àwọn gẹ́gẹ́ náà ni òríjínà ìmáàmù Ògbómọ̀ṣọ́ méjìláyé mo ti rí tẹ bá rí góòlù ẹ̀tún ní kíni ẹ̀rì pàǹdà ojúlówó dẹ̀ ní góòlù mama àìsàdíjà láyé lónìí ojúlówó ń bẹ tí ń ṣe góòlù padà ń bẹ tí ń ṣe irú àwòrán góòlù nínú ìwé ìtàn lónìí nílùú Ògbómọ̀ṣọ́ ó kọ tó wà nínú àkọọ́lẹ̀ báyìí báyìí lọ́wọ́ tá a wáyé ó kọ ọba ìmáàmù Abíwòlá ni pé àsìkò ìmáàmù Abíwòlá yìí lára la wáyé ọkùnrin tó kọ́kọ́ wà ní dápẹ́ ní tọ́lẹ̀ àti Yunus wọn ó wà lóòótọ́ wọn fún ní ìmáàmù ní ìgbà ọba Tàná mi sì ní bàbá ti dàgbà ìjọ ìyá àwọn èèyàn tó gbàtẹ́fẹ́ jẹ ìmáàmù èyí tọ́lẹ̀ àti Yunus yẹn gbàtẹ́fẹ́ jẹ ìmáàmù tiẹ̀ bàbá ti dàgbà àwọn kan wá ń bẹ tí wọ́n ẹ̀ pé àwọn àgbàlagbà àwọn tó bá súnmọ́ wọn mọ́ fọ̀rọ̀ lọ wọn tẹ́lẹ̀ bá jọba pé ìwọ Èjìdé ìwọ agilé kan àwọn gúrùpù àwọn bàbá kẹsẹ́ pèlè Èjìdé ni ọba wọn fọ̀rọ̀ lọ wọn tó pé wọ́n bẹ́ẹ̀ lùlú pé àwọn màmí àwọn eléyìí mọ̀ fọ̀rọ̀ lọ wọn wọ́n wá fẹ́ lo ọ̀nà òní láti pé tọ́ba yìí bá ilé kú o ààyàn ọba láàrin ara wa wọ́n fẹ́ dọ́ba yẹn wọ́n fẹ́ gbà mí àmọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ìlú tó lófin tó sì ní ìwé àkọọ́lẹ̀ oní òwá ṣeéṣe wọ́n wá dúró nídò pé láwọn tí wọ́n ń darí ọkùnrin tẹ́gbẹ̀tọ́ láti inú sáyé àwọn tí wọ́n ń náwó lẹ́yìn rẹ̀ nì láti rẹ̀ nìkan tẹ́gbẹ̀ ní Aláàjì Mọ̀nsúrù Èjìdé tí wọ́n ń náwó lọ́tún lósì nì wọ́n fẹ́ kọ̀ntrol ìlú Ògbómọ̀ṣọ́ ni ẹ̀gbọ́n mọ́ wa ẹmọ mi kí olówó fẹ́ kọ̀ntrol pé màá mọ̀ kọ̀ntrol ọba màá mọ̀ kọ̀ntrol ìmáàmù wọ́n wá gbà tó wá yan ìmáàmù náà pẹ̀lú èrú wọ́n wá tún kọ̀ntrol rẹ̀ ìmáàmù tí ò gbọ́rọ̀ sọ́ba lẹ́nu ìsìn gbọ́rọ̀ sáwọn olówó òlú lẹ́nu ọba ní má tíráàbù ó sì tíráàbù olówó ń gbé ọgbọ̀rọ̀ tíráàbù ó sì jókòó ṣe gbé wọ́n ti kọ̀ntrol rẹ̀ nu wọ́n wá fẹ́ fi owó nì àti pé àwáwọ̀ àánú ìlú tipẹ́tipẹ́ láti kọ̀ntrol ọba ìlú Ògbómọ̀ṣọ́ ó wá yí wọn lọ́wọ́ èyí pẹ̀lú tí ẹ̀sùn kọ̀ntrol ọba ìlú àti ìmáàmù nítorí owó bàbá ìmáàmù Abíwòlá Ahmad Tijani Abdul Wahab Mahmood Usman Ayilara chief ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ original ìmáàmù pé méjì ẹgbẹ́ mo ṣe rí ìmáàmù pé méjì original ń bẹ pàdà ń bẹ ìkan bẹ tí wọ́n recognize nínú ìlú ìkan bẹ tí wọ́n ṣe kí wọ́n recognize ẹ̀ owó àti ìkànnù wa kódà ọ̀rẹ́ rẹ̀ kan jáde sórí mídíà ń jóni ọ̀rẹ́ ìmáàmù náà kan jáde sórí mídíà gbọ́ tí yìí mọ́mọ́ wa ẹ sọ fáwọn ọmọ o ká má dá lóhùn wàláì ọ̀rẹ́ ìmáàmù tọ́lá yìí òun bẹ níwò ó lẹ́yìn èèyàn ẹ mọ́ àmọ́ ìlọlé kí ó tó máa kọ́yàn nígbà yìí ìkan bẹ ọ̀rẹ́ àwọn jàgídíjà àgbàdo Ògbómọ̀ṣọ́ ìwà ń bẹ ní ìwò ń tiẹ̀ òun wá sọ fáwọn èèyàn pé ìjọba fẹ́ mọ́ ọlọ́lé kí ó nì sí ẹ mú ọlọ́lé kí ó tó máa kọ́ bá yìí tó bá dé láti lẹ́jọ́ ẹgbẹ́ gẹ̀ẹ́sì wà ní tó bá ẹ̀sí tẹ́tẹ́ máa di microphone bẹ́ẹ̀ mi ṣe bá tú sí o tẹ́bí máa di microphone ṣe wá sí mọ́kàn máa dìbọn mú ṣe wá sí ìbọn náà fi kó jẹ̀ máa jọ ìgbà tí ìwà àfọ́fà dìbọn mú níwájú àwọn alásàlátù tí ẹgbẹ́ ti yíwọ́ nù ó ní ọmọ kọ́ àmọ́ yín níbà yìí ilé ẹgbẹ́ bá ti máa kọ́ yẹn bá yìí tẹ́tí máa kọ́ ìbọ́sí máa ń ludò bọ́sí máa ń wí odò ọ̀rẹ́ náà bá gorí mú báyìí ó ní ẹyẹ èèyàn tẹ́ ẹ bá ilé gbọ́ tẹ́nìkan bá dé ànáàsì fún wípé kẹgbà rẹ̀ Ramadan tí ẹ bá ṣe ọba Sókótó ní kẹgbà ẹ tètè pa o
gbogbo ọ̀dọ́ bó ṣe gbọ́n lẹ́yìn mi bó ṣe àdálẹ́ mi sápa ni bó ṣe àdálẹ́ tọ̀ ibi tẹ́yìn tó wà ṣe ti bá wọn. bàbá Imam Ayubullah ọlọ́dà kò bá wa ní wọn lọ́wọ́ gbogbo àwọn ológun gbọ́n ológun àdá ológun ẹlọ́pá yóò dà níbi pààyàn yóò dà níbi ìṣèwà sílẹ̀ máa pààyàn màmá wa èyí máa níbi dàdẹ́ mọ̀ gbọ́dọ̀ yàn nẹ́bi oníwà tútù tó bá sọ pé oníwà tútù bí kíni ṣé bí ẹyẹ náà bí àdàwà náà mi oníwà tútù bí àdàwà ní Muhammad ní jẹ́rẹ̀ àníbi wa nìkan lọ ẹ̀yin náà ṣe bá níbi ṣètò àníbi wa nìkan lọ kọ́ ọmọ nígbà yìí ẹgbẹ̀lẹ́ mọ̀ wa ọlọ́kùnrin wa níbi wa Muhammad ọ̀dọ̀ bàbá Imam Ayubullah àgbà lọ bàbá Imam Ayubullah àmàtí jáde alẹ́ ọlọ́ba àánú wọn lọ́wọ́ ọlọ́ba àánú wọn lọ́wọ́ ọlọ́ba àánú wọn lékè ayàdáyọ̀ ọbẹ̀ yọ̀bá ọlọ́ba àánú wọn lékè àwọn alátàǹsà àdúrà ọlọ́jọ́ àná lékè lọ́dọ̀ àwọn ayọ̀bẹ ayàdáyọ̀ ọbẹ̀ àti pé mo lówó ọlọ́wọ́ àwọn kan ti ní lánàá sẹ́mi tí ń dààmú gbọ́n sọ́ba yìí ẹnìkan ní òdìdí tó lóun lówó lọ́wọ́ òun ó bá débi tó òun ó fi tán ọmọ gbọ́n sọ náà àwọn fámìlì rẹ̀ kúnlẹ̀ yóò ṣàánú fún wa kò náà fún fámìlì rẹ̀ ẹni tẹ́ bá ti bá ń gun mọ́tò nu fámìlì rẹ̀ ó múra sí gbèsè ayé rẹ̀ ni èyí sẹ́ni tí ń dákọ̀ rẹ̀ nu fámìlì rẹ̀ kò lókọ ń bẹ̀ òṣùpọ̀ lókọ níbi iṣẹ́ ẹbú látara tó fẹ́ lò jí ayé lára ọlọ́wà gbà fún wa àmọ̀dúpẹ́ fọlọ́ ọlọ́kùnrin náà nílùú Muhammad gbogbo àwọn tí wọ́n náwó wọn tàbí sójú ọ̀nà Islam ọlọ́ndàkùn bàbá bọ̀ ẹ́ sùúrù gbogbo àwọn èèyàn wa láti ọba Imam Ayubullah bàbá wa ọba àlúwa bàbá Gandhi Afọlábí Ọláòyè ọba àlúwa Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọlọ́dàkùn dárí bàbá pẹ́ kí n kárí gbogbo àwọn tí wọ́n jẹ́ tí yàtọ̀ sí onídàgídíjàgbọ́n tó lóun ó sẹ̀ lóun ṣe tí bọ̀ ọba àtìgbọ́ àwọn tí tọ́jẹ́ nire lẹ́yìn bàbá wa sọ̀hún látẹ̀lé Imam Ayubullah ayélujára dé kárí gbogbo àwọn bàbá wa pàbó yìí ni bàbá wa balógun àdínì wọ́n pọ̀ bá ní ọlọ́dà kò bá fún wọn lọ́wọ́ lọ́nà àlejò wa Muhammad bàbá wa gbà bàbá wọlé ọlá ọlọ́ba akẹ́ bàbá náà àwọn náà pè wọ́n gbà mí tẹ́yẹ́yẹ́ ní Ògbómọ̀ṣọ́ ọlọ́ba akẹ́ wọn àwọn bàbá wa gbà àwọn bàbá wa Khalifa bàbá wọlé ọlọ́ba fún wọn lọ́wọ́ ọba àmùdíì àlùfáà Muhammad Bashir àbánàgbé ọmọ ṣàdúrà fún wọn ọlọ́ba akọ́ wọn náà lọ́wọ́ lọ́nà àlejò wa Muhammad àti gbogbo àwọn olólùfẹ́ wa láti ní pétrọ̀ ọlọ́dà gbogbo àgbàdo àwọn la hawla wala quwwata